Ìbà Olódùmarè, ìbà Olódùmarè, ìbà Olódùmarè. Olódùmarè o, alápá ńlá ọba tó ṣolé ayé rú, ọba lánàá, ọba lónìí, ọba títí ayé àìnípẹ̀kun. Ọba tí rán yàn ṣẹ́ tí fàyà tí. Olódùmarè tó fọ̀run ṣe ibùgbé tó filé ayé ṣàpótí tìṣẹ̀ ẹ̀kẹrin nínú náà lérú ẹ̀kẹta nínú túbú ẹ̀kejì nínú kìnìún. Ọba tó pàǹtètè sánmọ̀ tí ọ̀jábọ́ tó fìdí ayé ṣọlẹ̀ sórí omi kà tí ò sì lè yí rárá. Olódùmarè o, ìbà rẹ o. Olódùmarè ọba jí mi pẹ́pẹ́pẹ́ o. Ó gbé mi tétété, ó wá gbé mi lọ káàkiri orílẹ̀-èdè àgbáyé. Ó gbé mi wá sí gbogbo ilẹ̀ adúláwọ̀ o. Ó wá gbé mi wá sórílẹ̀-èdè Nàìjíríà. Ó wá ta mí ǹdìkan. Ó gbé mi lọ sí ilẹ̀ Yorùbá. Ilẹ̀ Yorùbá káàárọ̀ àjíbí. Ilẹ̀ tí ń ṣàn fún wàrà, ilẹ̀ tí ń ṣàn fóyin. Ilẹ̀ tó lódùmarè ọba dá tó sì dá pé. Ilẹ̀ tó lódùmarè ọba yọ́nú sí o. Ṣé ẹ mọ̀ pé Olódùmarè ọba tó dá wa nílẹ̀ Yorùbá, ó dá wa pé ní kóronú mángòrò bẹ́ẹ̀ bá jùlẹ̀ ńgbà tẹ́ ẹ bá mú tán. Bí ọba ètò ọ̀sẹ̀ kan ẹ padà wá bẹ̀ ẹ wo kóró mángòrò ọ̀hún, ẹ rí i pé yóò ti hù jáde. Kódà bẹ́ẹ̀ bá rèé gbìn tí ọba ètò oṣù mẹ́ta yóò ti máa dàgbà. Olódùmarè sì dá wa, ó dá ewé, ó dá egbò mọ́ wa, ó ní ká máa fi ṣèwòsàn ara wa. Nílẹ̀ Yorùbá káàárọ̀ àjíbí, ṣe rí i pé ilẹ̀ tí ń ṣàn fún wàrà tí ń ṣàn fóyin nù. Kí ló wá dé tọmọ ẹlẹ́ran wá ń jẹgun, ọmọ aláṣọ wá ń wà kísà ní tí ò yẹ kó máa ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá káàárọ̀ àjíbí. Gbogbo wa la rí tí ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà. Àmọ́ sọ̀rọ̀ kan èbó ni o, wọ́n sọ pé amalgamation dákun kí ní ń jẹ́ bẹ́ẹ̀. Ṣé ẹ mọ̀ pé orílẹ̀‐èdè Nàìjíríà tá ń pè lórílẹ̀‐èdè kìí ṣe orílẹ̀‐èdè, ilé-iṣẹ́ ni. Ilé-iṣẹ́ àwọn èbó ni, àwọn èbó aláwọ̀ funfun. Bí wọ́n wá látọ̀dọ̀ wọn lọ́hùn, wọ́n rí i pé ilẹ̀ ọlọ́ràá nílẹ̀ wa. Wọ́n wò ó pé ilẹ̀ ní í ṣàn fún wàrà ní sì ń ṣàn fóyin tó báyìí. Ẹ dákun ẹja fi búrẹ́dì ká fi kó wọn lómi ọbẹ̀ lọ. Wọ́n sì wá o. Ẹ̀sìn ni wọ́n kọ́kọ́ gbé wá ńgbà tí wọ́n ń bọ̀. Wọ́n fi tìyún síwájú ni. Àwọn á fi ń kó àwọn baba ńlá baba wa, wọ́n fi ń kó wọn lẹ́rú. Ẹ dákun bo ni wọ́n ń pè ní point of no return ní Badagry. Ibẹ̀ ni wọ́n ń gbà kó wọn sá lọ. Bí wọ́n bá ti kó wọn sá lọ, ibẹ̀ lójúpò wọn. Bí wọ́n bá ti kó àwọn baba ńlá baba wa, wọ́n ó tún kó àwọn nǹkan ìṣẹ̀ǹbáyé wa, wọ́n ó tún kó tì, wọ́n ó kó lọ. Ẹ dákun, àwa Yorùbá ńlá ni gọ́gù. Ifá ni ẹlẹ́rìí ìpín. Wọ́n bá ti gbé janlẹ̀ báyìí, ṣe mọ̀ pé Ifá máa ń sọ̀rọ̀ ni. Aráyé róde ni yóò rí gbogbo ẹ̀. Ẹni tí ó ṣàtọ̀nà Ifá ọ̀hún, wọn ó tún kó lẹ́rú, wọn ó kó lọ sọ́hún. Yóò rè lọ rèé máa fi Ifá, wọ́n máa fi ṣèbéèrè, yóò máa ṣàtọ̀nà wọn lọ́hùn. Bí wọ́n ṣe ń kó àwọn baba ńlá baba wa lẹ́rú lọ nígbà náà nù. Ẹ dákun, láti ìgbà náà dì sí wọ́n sì tún padà ń mú wa lẹ́rú náà ní lórílẹ̀‐èdè Nàìjíríà. Àmọ́ wọ́n wá ṣe nǹkan kan lẹ̀ ńgbà náà lọ́hùn. Láti 1914 sí 2014 ṣe mọ̀ pọ́gọ́rùn-ún ọdún nù. Àdéhùn ni wọ́n ní bọ́bá ilé tọ́gọ́rùn-ún ọdún, àyè ti wà fóníkálukú láti yapa nítorí pé kìí ṣe ilẹ̀ Yorùbá nìkan ni wọ́n kó lẹ́rú. Wọ́n kó àwọn Haúsá, àwọn Yíbò, àwọn Fúlàní oríṣiríṣi gbogbo ẹ̀ báńbáń, ẹ̀yà pọ̀. Ṣùgbọ́n mẹ́ta tí ó ṣe pàtàkì jù là ń pè ní Yorùbá, Haúsá àti Yíbò. Ṣé ẹ mọ̀ pé Fúlàní ò sí lára Nàìjíríà tẹ́lẹ̀? Fúlàní pọ̀ káàkiri, àwọn máa ń lọ kiri ni wọ́n èé dúró lójú kan. Inú igbó ni wọ́n sì máa ń gbé. Àmọ́ nú ẹ̀yà mẹ́tẹ̀ẹ̀ta yìí, ibẹ̀ lèmi ń lọ o. Wọ́n sọ pé bó bá ti di 2014, ó ti pọ́gọ́rùn-ún ọdún, oníkálukú ó lè lọ láàyè tiẹ̀. Torí a ní àṣà, a ní ìwà, a ní ìṣe. Nínú àṣà wa, ìwà wa, ìṣe wa kò papọ̀ rárá. Ti Yíbò ò papọ̀ mọ́ ti Yorùbá. Ti Yorùbá ò sì papọ̀ mọ́ tàwọn Árèwá tá ń pè láwúsá. Láti 2014 tó ti expire títí dàsìkò yìí, ṣe mọ̀ pọ́dún mẹ́wàá tún ti gùn nù. 2014 sí 2024 ọdún mẹ́wàá nù.
béèyàn bá ra oògùn gan tí wọ́n ní yóò expire ń gbà báyìí, bọ́ bá padà lo oògùn ọ̀hún ó ṣeé ṣe kó nítọ̀hún ọmọ ṣe kébékébé tọ́rọ́ ti jẹun tí ọ̀yẹ́ ó jẹ. Ẹ má jẹ́ ń tàn yín, gbogbo ohun tí ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà àti jẹun tí ọ̀yẹ́ á jẹ ní o, a sì ti mu ohun tí ọ̀yẹ́ á mu. Ẹni gbogbo ẹ̀ ṣe ń dàrú gbùrùgbùrù, èèyàn kankan ò sì lè débẹ̀ kó lè ṣe mọ́ torí pé àwọn tó ṣe tí wọ́n lọ síwájú wọ́n ti bàjẹ́. Ẹ wọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn neighboring country tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ wa ń bẹ̀rùn, àwọn Benin Republic, àwọn bíi Togo, àwọn bíi Ghana, Mali, Burkina Faso, Ivory Coast tí wọ́n ń pè l'Abidjan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ lọ rèé wò wọ́n, ọ̀pọ̀lọpọ̀ nú wọn lásán wọn ò tó stéètì kan ní ilẹ̀ Yorùbá. Ṣùgbọ́n ní ìsìnkọ́ gbogbo wọn ń gbádùn, wọn ṣe bó ti yẹ kí wọn ó ṣe. Òfin wà lọ́dọ̀ wọn, òfin wọn sì múlẹ̀. Nàìjíríà ò lófin mọ́, àní nǹkan kan mọ́, ayé fàmílétè kí n tutọ́ ni gbogbo wọn ń jẹ. Ẹ wo ọ̀rọ̀ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà bàbá, ẹni tí wọ́n ń tì sígbó tí ń tira ìṣojú ọ̀nà, ewu ẹgẹlẹ tí ò níbì kan agbámú, wèrè pèsè ni bàbá tí ò níbì kan agbámú o. Ọ̀fẹ́ pọ̀n dé àìjọ pínpínpín owó bàbá dámì. Aláṣẹ ìkejì òòṣà, èmi a máa sọ fún bàbá pé màlẹ́kà ni bàbá, màlẹ́kà tó lódùmarè ọba tó rán wá sáyé lásìkò tiwa. Ṣé ẹ mọ̀ pé bí nǹkan bá ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè kan àbí láàrin ìlú kan tó lódùmarè ọba wá nífẹ̀ẹ́ ìlú ọ̀hún àbórílẹ̀‐èdè ọ̀hún lọ́kàn, ìní fi máa ń rán àwọn màlẹ́kà ńlá, àwọn àgbà màlẹ́kà látòde ọ̀run wá. Ó wá ṣeé ṣe kó rán onítọ̀hún wá ní ìwà pé ó jẹ́ èèyàn, àmọ́ ẹ́ńjìnì tó lódùmarè ọba ó dá sínú onítọ̀hún, ẹ́ńjìnì tí ò ṣeé dojúkọ ní o. Bẹ́ẹ̀ ni tó jẹ́ wípé ni wọ́n ń pè ní ẹni dárí sapá apá náà ni. Ẹ sì mọ̀ pé ẹni bá fi tiẹ̀ lẹ̀ tí ń gbọ́ tẹni ẹlẹ́ni, olódùmarè ọba náà ní bárù wọn gbọ́ tiwọn. Ńlọrọ̀ bàbá wo olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà, ẹni tí wọ́n ń tì sígbó tí ń tira ìṣojú ọ̀nà. Nígbà tí bàbá wá dé ńkọ́ o, wọ́n tún dìtẹ̀ bàbá. Ọ̀rọ̀ lẹ Yorùbá yìí mọ̀ lágbára o. À ń jèkuru kó tán láwo, àwọn kan tún ń gbọ́nwọ́ ẹ̀ bẹ́ẹ̀. Àmọ́ olódùmarè ọba ni ó gbé wa lékè ní orí ọ̀rọ̀ Yorùbá nation tá a wà yìí. Gbogbo ẹ̀yin ọmọ ilẹ̀ Yorùbá pátápátá tẹ̀ ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà, nǹkan kan ni ọ̀pọ̀lọpọ̀ máa ń ṣe tó jẹ́ pé àfi ń bọjọ́ ọ̀la àwọn ọmọ wa jẹ́. Bẹ́ẹ̀ bá ti rí tọ́rọ́ kọ́bọ̀, Ọya tẹ̀ka, wọ́n ń dáṣà kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tí mò ń gbọ́. Àgbègbè Oǹdó lọ́hùn mo ti kọ́kọ́ gbọ́ àṣà ọ̀hún. Wọ́n sọ wípé tẹ̀ka kó o ṣe bẹ̀. Ẹ dákun kí ni ìtumọ̀ ẹ̀? Tẹ̀ka kó o ṣe bẹ̀, tó bá ti tẹ̀ka bóyá 5,000 ni, bóyá 10,000 ni wọ́n ó fún ọ, ó ti ṣe bẹ̀ ńjọ́ náà lọ́hùn. 5,000 tẹ ìgbà yẹn mọ́ jẹ́ ń tàn yín, tí ọba ìtọ́sẹ̀ kan yóò ti tán lọ́wọ́ yín. Ẹ wàá padà jìyà ọdún 8 gbáko. Kí ló wá dé tí gbogbo wo ò lè panu pọ̀ ká fẹnu ara wa kọ méje? Bí Yorùbá ni wọ́n sọ pé ẹnu ẹni la fi ń kọ méje. Gbogbo wa wá ń ṣe suffering and smiling. Èèyàn ń sọ́fà ń sì tún rẹ́rìn. Ẹ dákun kí ni gbogbo eléyìí? Gbogbo ò bá pawọ́pọ̀ ní o, kájọ panu pọ̀, kájọ gbé sókè kó lè bá a rí bó ti yẹ kó rí. A dúpẹ́ lọ́wọ́ Olódùmarè, àwọn Biafra ti lọ́n tí wọ́n nu ni. Yorùbá nation náà sì ń lọ láìpẹ́ láṣẹ Èdùmàrè. Ẹ gbọ́rọ̀ tó lóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà sọ nígbà táwọn ìjọba Fúlàní tí wọ́n fẹ́ gba orílẹ̀-èdè Nàìjíríà pátápátá àti ilẹ̀ Yorùbá. Ẹ̀gbọ́n tí bàbá sọ, ọ̀rọ̀ tó ń dùn bàbá ni bàbá sọ o. Ṣé ẹ mọ̀ pé àwọn gidi gan kó ni wọ́n rán tí wọ́n lọ sílé bàbá? Gbogbo nǹkan tí wọ́n fi ń pè ní irinṣẹ́ ni wọ́n kó lọ. Amọ̀ tàǹkì, àwọn ìbọn tí ò ṣe é fojú rẹ́gbẹ́ èèyàn bá fojú rí lásán ojú ó sì mọ ohun onítọ̀hún. Oríṣiríṣi nǹkan ammunitions ni wọ́n kó lọ sílé bàbá lérò pé kí wọ́n lọ rèé pa bàbá dànù. Àmọ́ ẹ má jẹ́ ń tàn yín o, ẹni tó lódùmarè ọba ò bá pa nílé ayé yìí kò ṣẹ̀dá tó lè pa á. Kódà kí wọ́n yin amọ̀ tàǹkì mọ́, kódà kò ní kú. Olódùmarè ọba ò parú ẹni bẹ́ẹ̀ nù lásìkò yìí. Àmọ́ ẹni tí wọ́n bá pa tó bá ilé kú, àsìkò ẹni ló tóun.
àsìkò bàbá ò sì tó, ṣùgbọ́n ó dùn bàbá wípé wọ́n tún pa èèyàn nílé bàbá. Àdògán Alhaji Fatai, Olódùmarè ọba ó bá wa fọ̀run kẹ́ wọn láṣẹ Èdùmàrè. Gbogbo ohun tí wọ́n fi sílẹ̀ sáyé ní nǹkan tí ń mí àti tí ò mí kò ní bàjẹ́ láṣẹ Èdùmàrè. Ẹ wò ó, ní tó mú bàbá sọ ilé yìí jáde, inú bàbá ò dùn sí ni. Àmọ́ bí bàbá ṣe sọ yìí, aràn àárọ̀ mọ́ ni. Ẹ gbọ́ nǹkan tó ní Sáàmù sọ. Ó ní kánkán lewé iná ń jó mọ́, ó ní wàràwàrà ńlọmọdé ń toko èṣìṣí bọ̀. Ilé ìgbọ́ ọ̀nà ògbá ní ṣewé àáràgbá, àti lọ àti bọ̀ kì í jẹ́ ká gànrán dì ó gbádùn o. Rádaràda báyìí nígbẹ̀yìn eré òṣùpá, òfo nígbẹ̀yìn ilé ahoro, àtàpá báyìí ń lò rẹ̀ ta fa tiẹ̀. Níjọ́ abá ti fi náṣẹ́ tù nígbà, níjọ́ abá ti fọyín di ẹmọ́lẹ̀ lẹ́wà rẹ̀ bàjẹ́. Gbogbo ẹ̀yin tẹ́ lọ́wọ́ nínú pé kílẹ̀ Yorùbá káàárọ̀ àjíbí ọmọ gbòmìnira, tẹ́ ẹ ṣètún lọ́wọ́ nínú bí wọ́n ṣe lọ ba lé bàbá jẹ́, tí wọ́n ba oríṣiríṣi àwọn nǹkan olówó iyebíye jẹ́ nílé bàbá, tí wọ́n sì rán èèyàn méjì lọ sọ́run ní fọnáfọnṣu, tí wọ́n sì tún fìyà jọ̀pọ̀lọpọ̀. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ lọ́wọ́ níbẹ̀, ẹ wá yín ọmọ bàjẹ́ ní o, tẹbí tará tilétilé tayátọmọ, bí ó ṣe mọ rínu láṣẹ Èdùmàrè. Àṣẹ Èdùmàrè ti gùn. Bẹ́ẹ̀ ni o, ilẹ̀ Yorùbá káàárọ̀ àjíbí, gbogbo ẹ̀yin tẹ́ ẹjọ́ mọ ọkọ ilẹ̀ Yorùbá, gbogbo ẹ̀yin tó jẹ́ wípé ẹ nífẹ̀ẹ́ Yorùbá nínú, ẹ dákun o, ẹjá fi inú kan ṣe, ẹjá sì fi inú lunú, ká tún wá fi kùn lukùn, kí gbogbo wa fẹnu ara wa sọ pé méje. Torí ọ̀rọ̀ Yorùbá ni wọ́n lẹ́nu ẹni báyìí la fi ń kọ méje o. Ẹ dákun ẹjá pawọ́pọ̀, kájọ gbé Yorùbá nation yìí, kájọ gbé délẹ̀ lérí, tọ́ra àti délẹ̀ lérí wa tẹ́lẹ̀. Ẹ fi ọ̀rọ̀ pé ẹ ń gba nǹkan kan lọ́wọ́ àwọn olóṣèlú kan, ẹ dákun ẹ fi lẹ̀. Ẹ jẹ́ kí gbogbo ó jọ pawọ́pọ̀ kájọ ṣe Yorùbá nation ni. Káwa náà ó lè wà well recognized ní gbogbo orílẹ̀-èdè pátápátá. Kò síbi tọ́mọ Nàìjíríà bá dé ní gbogbo orílẹ̀-èdè tí ń bẹ lágbàáyé yìí, ojú burúkú ni wọ́n fi ń wò wọ́n. Wọ́n ń fojú ọ̀dàlẹ̀ wò wọ́n, wọ́n ń fojú ojú tí ọ̀dà wọ́n fi ń wò wọ́n ni. Passport wa ò níyì mọ́, ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ò níyì mọ́. Àmọ́ bó oníkálukú bá lọ bó ti yẹ kó lọ, ṣe mọ̀ pé lórílẹ̀-èdè Nàìjíríà ọ̀fọ́n ti tọ̀ sí gbẹ̀gìrì. Tọ́ ọ̀fọ́n bá sì tọ̀ sí gbẹ̀gìrì, oníkálukú ń kẹ́kọ̀ọ́ ẹ̀ lọ́wọ́ ni. Bẹ́ẹ̀ ni o, ilẹ̀ Yorùbá káàárọ̀ òjíire, ẹ má jẹ́ ń tàn yín, àti tó lórílẹ̀-èdè tiwa kí ló tún wá kù. Wọ́n ti gbà lájọ àgbáyé, wọ́n ti gbà. Àwa gangan wá ní káwa gangan wá dúró sórí ẹsẹ̀ wa. Ẹ má jẹ́ ń tàn yín, ogun ti bẹ̀rẹ̀ ńlẹ̀ Yorùbá o. Kí Fúlàní ó dédé wọlé ṣààfin, kí wọ́n ó dédé kidnap kábíyèsí àbí ìyàwó kábíyèsí, kí Fúlàní ó dédé já sáàrin ẹ́sprẹ́sì, kí wọ́n ó dédé dá odidi ọkọ̀ bọ́ọ̀sì dúró, kí wọ́n ó sì wá wọgbó lọ, kí wọ́n ó sì lọ máa mú wọn lẹ́yọ kọ̀ọ̀kan mọ́lẹ̀, kí wọ́n máa pe àwọn èèyàn wọn, kí wọ́n máa béèrè ránṣọ́ọ̀mù. Ẹni tí ò rí 20,000 tí ó fi jẹun, kí wọ́n máa béèrè 20 million lọ́wọ́ àwọn èèyàn wọn. Bí wọ́n bá tún gbowó yìí tán o, àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀, wọ́n ó tún wá pa wọ́n, wọ́n ó tún rán wọn lọ sọ́run àjàǹtẹ̀. Ẹ dákun, ṣèrò eléyìí yẹ kó máa ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá, ilẹ̀ àwọn baba ńlá baba wa, tó jẹ́ páwa gangan ní nǹkan ìṣẹ̀ǹbáyé, a ní nǹkan ìṣẹ̀ǹdálẹ̀. Ẹ má jẹ́ ń tàn yín, tọ́ba làkọ́kọ́ nílẹ̀ Yorùbá káàárọ̀ àjíbí, wọ́n ti wá fi àwọn orí adé wa, wọ́n ti wá fi wọ́n sẹ́yìn, tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀. Kí ló dé? Báwọn gidi gan kó àwọn tá ń pè ní báńṣà lónìí, bá àfin ọba là á ti rí wọn látijọ́. Àwọn yìí ni wọ́n ń pè láwọn ẹrú ọba, àwọn gidi gan kó kábíyèsí. Bí kábíyèsí ọba jáde, ẹ̀rí jẹ wọn dòǹfẹ̀dòǹfẹ̀ báyìí tí wọ́n tẹ̀ lọ́ba aládé. Ní ìsìn wa ń kọ́ o, ọba aládé ń rá bàbà fún gómìnà ni, ọba aládé ń rá bàbà fálága ìjọba àbílẹ̀ ni, tí ó sì yẹ kó máa rí bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá. Gbogbo àwọn àṣà wa, ìwà wa, àṣìṣe wa gangan náà la fẹ́ gbà padà báyìí o. Ilẹ̀ Yorùbá ò yọ sí gbòmìnira. Ẹ tún gbọ́rọ̀ síwájú sí lẹ́nu bàbá wa olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà, ẹni tí wọ́n ti ṣìgbó tí ń tira ẹ̀ sójú ọ̀nà. Wọn ò ní pẹ́ lórí ẹ o.
ẹ̀já kan jẹ́ ń ṣẹnu dédé sí bíbà yìí mo ń lọ mo tún ń padà bọ̀ ní o èmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè ẹ̀ ń bá ní kí n lọ kí n mọ́ bọ̀ n ó wàá dé ìwọ̀n ní débàrú onítọ̀hún láṣẹ Èdùmàrè ẹ̀jẹ̀ ọ̀dàlẹ̀ báyìí látẹ̀délẹ̀ lérí mo kí gbogbo ẹ̀yin Yorùbá Nation agitators ṣe pátápátá nílé lóko àti lẹ́yìn odi ìdààmú ò ní wọlé tọ̀ wá wá wàhálà ò ní wọlé tọ̀ wá wá the great white lion wọn ò tí ì ríṣẹ́ ńlẹ̀ epo ọ̀gá mi nu Ọláyọmí Kòìkí Media mojúbà yín o ọ̀gá mi ò méyọ̀ olórí ọ̀dọ́ nu ní gbogbo Ògùn state pátápátá káfàṣà mẹ́lọ mo fẹ́ dákọ́ nínú yín Adépèlé mo kí gbogbo yín ẹ̀jẹ̀ ọ̀dàlẹ̀ náà látẹ̀délẹ̀ lérí ẹ kú kàlẹ́ o.